a kí gbogbo ẹ̀yin èèyàn wa ní gbogbo tí ẹ ti láǹfààní láti máa wò mí wípé a kú dédé àsìkò yìí, a kú gbogbo àsìkò yòówù tá a wà lápá ọ̀dọ̀ tí yín bẹ̀ wò. Ṣé mọ̀ pé báwa bá wà lójúmọ́ bí ó lè jẹ́ ọ̀sán, ó lè jẹ́ ìyálẹ̀ta, ó lè jẹ́ àjè lápá abòmí. Torí ẹ̀ mo ṣe wò pé ká kúkú kó gbogbo ẹ̀ papọ̀. A kú gbogbo àsìkò yòówù tá a wà lápá ọ̀dọ̀ tí yín, a kú bójú ọjọ́ ṣe rí. A sì kú àmójúbà ara wa fúngbà àkọ́kọ́ ní ọdún 2021 eléyìí tá a ṣe kórókóró tá a láǹfààní láti bọ́ sí i. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ẹ̀ ṣe kórókóró tó ní ọdún 2020. Ọlọ́run ka àtèmi àti gbogbo èyí tẹ́ láǹfààní láti máa wò mí. Ó kà wá máwọn tí ó mú bíbọ́. Àmọ́ òbíbọ́ lágbára Ọlọ́run bá rẹ̀ ṣe wọ́n ọdún 2021 eléyìí tá a ṣẹ̀ṣẹ̀ dáṣẹ̀wọ̀ yìí náà. Ayọ̀ àtàlàáfíà látò fi rẹ́yìn tiẹ̀ náà. A ní bọ́dún ìlọ o, ògédé ibi àtayọ̀ ni a máa jẹ́ tiwa lágbára Olódùmarè. Pẹ̀lú eléyìí ni mo bí kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò wa, ètò yín ìṣẹ̀dálẹ̀ fún ti òní. Olúwabùkọ́lá Adélékè yìí náà ní alákàsọ èdè mo tún ti gbé débi ìṣe mi fún àǹfààní gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá pàtàkì. Ṣé mọ̀ pé nǹkan tèmi máa ń sọ fún wa ni pé àfojúsùn ètò yìí náà ní láti máa rán wa létí tó jẹ́ nǹkan abínibí wa, tí òfin ní jẹ́ wípé àwọn àjòjì gòdògbò ní wàá máa ti òkèèrè wàá máa pàtàn lé bàbá wa fún wa. Níwọ̀nba ìgbà tí Ọlọ́run sì fún wa ní àwọn àgbà iyì, àwọn àgbà ẹ̀yẹ tí wọ́n mọ ìtàn, tí wọ́n lè ṣàlàyé àwọn nǹkan yìí fún wa, táàfin ní máa mọ́mú táàfin ní máa mú àtàmọ́ mátamọ̀. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbà tí wọ́n ti ń tẹ́wọ́ gbà wá láti ìgbẹ̀gbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí náà. A tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa tí wọ́n tún tẹ́wọ́ gbà wá lásìkò yìí, tí wọ́n jẹ́ àwọn tí wọ́n kọ́kọ́ tẹ́wọ́ gbà wá fígbà àkọ́kọ́ ní ọdún 2021 tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Lágbára Ọlọ́run á máa rí wọn bá. Àwọn àgbà ibi àgbà iyì tí a mú kílẹ̀ ò dá ò ní tán lórílẹ̀. Torí bí àtàwẹ́ mi ká níta bá lágbà ò ní tán lórílẹ̀, ó yẹ ká máa yan kó mọ̀ jàgbà tí ó balẹ̀ jẹ́. Àwọn àgbà tí a mú kílẹ̀ ò dùn, tí wọ́n mú kí ọmọdé ó mọ ẹlẹ́kọ̀ọ́ rẹ kọ́, Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n wọ̀ wá lórílẹ̀. Pẹ̀lú eléyìí ni mo fi ń kí bàbá wa pé ẹ kú dédé àsìkò yìí. Yes sir. Ẹ kú àlejò wa, àsìkò ọdún tuntun, ọdún ire, ọdún ayọ̀, ọdún ìbùkún lọ́dún àjẹ́ fún wa lágbára Ọlọ́run. Kí n má bàa hùwà ọ̀yájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yin àgbà. Ṣé mọ̀ wípé ọ̀yájú ọmọ ní pé bàbá rẹ̀ ló kọ̀? Ẹ bá wa dárúkọ ara yín fún àwọn ìtàn wa tí wọ́n wà nílé. Èmi ni High Chief Colonel Túndé Àwòtẹ̀, the Àgbàdàgbòdò of Ìjẹ̀bú. Ẹ ṣeun, a dúpẹ́. A máa rí Yorùbá. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí orúkọ oyè o. Kí ni ìtumọ̀ Àgbàdàgbòdò yẹn? Àgbàdàgbòdò. Bẹ́ẹ̀ni. Olúwo Àgbàdàgbòdò. Olórí àwọn onífá ni in the days gone by. Ìtumọ̀ Àgbàdàgbòdò. Ìtumọ̀ Àgbàdàgbòdò ni. Ẹ ṣeun tó kẹ́ ká bẹ̀rẹ̀ Olúwo láti. àwọn tó ń dífá. Olú nínú àwọn tí ń dífá. Olúwo. Olúwo àwọn tó ń dífá, olórí. Ẹ ṣeun, a dúpẹ́. Ẹjẹ́ tó wá gbé wa wá bí yìí gan gẹ́gẹ́ bí mo ṣe yan díẹ̀ ká tó bẹ̀rẹ̀ ètò ní ọ̀rọ̀ Agẹmọ ní ilẹ̀ Ìjẹ̀bú. Oríṣiríṣi àwọn àtàlọ́ àti fàbú àtàmọ́ màtàmọ́ láti gbọ́ àwa wò pé kẹ́yìn tí ẹ jẹ́ bàbá wa kẹ́ kúkú ṣàlàyé ẹ̀ gan. Kí ni, báwo ni Agẹmọ ṣe jẹ́ ní ilẹ̀ Ìjẹ̀bú? Èmi Olúwo Àgbàdàgbòdò jẹ́ ìkan náà àwọn abọrẹ̀ Agẹmọ ń Jẹ̀bú. Agẹmọ ó jẹ́ àṣà wa tí ó fẹsẹ̀ múlẹ̀ títí di èní. Kan tó dẹ̀ wà fún ni pé àkójọ gbogbo Ìjẹ̀bú ni Agẹmọ dúró fún, àkójọ. Wọ́n dẹ̀ máa ń ṣe àìtò lọ́dọọdún fún ìlọsíwájú ìlú Ìjẹ̀bú. Agẹmọ, ẹ bá máa gbọ́ ọ̀sìn wa ní Agẹmọ mẹ́rìndínlógún, Agẹmọ ju mẹ́rìndínlógún. Ọ̀pọ̀
pọ̀ gan. Ìjẹ̀bú ṣe tóbi tó bẹ́ẹ̀ náà ni Agẹmọ ṣe wà káàkiri. Ṣé agboolé ló máa ń wà ní àbílẹ̀ báwo? Ìlú kọ̀ọ̀kan ìletò ló ní Agẹmọ tiẹ̀. Tó bá wo Onírè, ó wà lódò Ògbólú. Tó bá wo Kòósà, ó wà Mọ̀sán Ìjẹ̀bú Òde. Ó wà Ìjẹ̀bú Òde, wọ́n wà káàkiri bẹ́ẹ̀ wọ́n pọ̀. A ní Ṣàgámù, a ní Ìkòròdú, káàkiri bẹ́ẹ̀. Ìjẹ̀bú Òde, Ọ̀kan wà, Ìṣíwọ̀, bí Agẹmọ ṣe pọ̀ káàkiri. Kí wá ló sọ Agẹmọ di nǹkan tí ó ń wà káàkiri bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe tọ́ka ẹ̀ pé ó wà káàkiri nílẹ̀ Ìjẹ̀bú? Fún ìdàpọ̀, fún ìfọwọ́sowọ́pọ̀, fún ìdàgbàsókè Ìjẹ̀bú, òun ni Agẹmọ wà fún. Ọdọọdún ni Agẹmọ máa ń wá sí Ìjẹ̀bú Òde tó jẹ́ olórí ìlú. Nǹkan tó wá ń ṣe ni pé wọ́n wá gbàdúrà fún ìlọsíwájú, ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ìlú Ìjẹ̀bú àti àwọn ọmọ Ìjẹ̀bú. Láti gbogbo àwọn ìletò tí wọ́n wà. Ìlú ibẹ̀ náà ti ń wá. Wọ́n máa wá sí Ìjẹ̀bú Òde ní oṣù tó máa ń wà ní July. Oṣù keje. Wọ́n máa ń wá sí ìlú. Ẹ ṣeun. Tí a bá wá sọ pé wọ́n ń wá, kí ló fà á ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀? Ṣé látìgbà tí Ìjẹ̀bú ti ń jẹ́ Ìjẹ̀bú lójú wọ́n wá ni, àbí nǹkan kan ló ṣẹlẹ̀ lásìkò ìgbà kan tó fi di pé wọ́n wá? Nǹkan tó ń jẹ́ kán wá ni pé number one, many stories pọ̀. Bẹ́ẹ̀ ni ìtàn pọ̀. Ọ̀nà tó ń fi wá yẹn. Bẹ̀tẹ̀ tí èmi mọ̀ ni pé nǹkan kan ṣe ọba Ìjẹ̀bú tí wọ́n dẹ̀ nìkan wá ògbóǹta babaláwo tó lè wòsàn. So babaláwo tó wá rí, wọ́n á béèrè lọ́wọ́ pé kan fún un ní ìletò kan láti wo kábíyèsí yẹn sàn ńgbà yẹn bá ṣe gbọ́. Wọ́n wá fún ní ibi tá a mọ̀ sí Ìmọ̀sàn lénìí. Ìmọ̀sàn ni babaláwo yẹn ti wo ọba yẹn sàn. Ibi tí babaláwo ti wo Àwùjalẹ̀ ìgbà náà sàn, ó ní wọ́n sọ di Ìmọ̀sàn. Ló ń jẹ́ Ìmọ̀sàn lénìí. So ìgbà tó àwòsàn tán tí babaláwo fẹ́ bẹ́ẹ̀ tó fẹ́ padà, wọ́n bá pèpè wá mi. Ṣé kò ní nǹkan kan tá a máa ṣe nípa ètò ìwòsàn yìí? Bóyá lójoojúmọ́ ni o, bóyá lóṣooṣù ni o, bóyá lọ́dọọdún ni o. Ìyẹn ló sọ pé ọdọọdún àwọn ògbóǹta babaláwo kẹsẹ̀ wọn máa pé wọ́n máa ṣe tutù. Àtìgbà iná ti ń ṣe ètùtù. Gbogbo àwọn babaláwo yẹn, gbogbo àwọn alágẹmọ yẹn, babaláwo ni wọ́n. Ògbóǹta babaláwo ni wọ́n. So tó bá ti ń bọ̀, wọn kì í rí obìnrin láti jókòó sílé ìjọ tó bá máa kúrò ní wọn wá sí Ìjẹ̀bú Òde. Wọ́n bá ń bọ̀ ní Ìjẹ̀bú Òde ìjọ tó máa kọ́ wá yẹn, Ìmọ̀sàn náà máa kọjá lọ.
gẹ́gẹ́ bí orísun wọn. orísun wọn ibẹ̀ ni ṣáàgó wọn wà, ibẹ̀ náà gbé ń ṣe àìtò. ṣáàgó. Ibẹ̀ ni agbo wọn. agbo òkè. agbo wọn ló wà. wọ́n lè ṣe ètò ọdọọdún yẹn. àwọn alágẹmọ àti àwọn abọrẹ̀ ló ń ṣe. àwọn tí kì í ṣe alágẹmọ àbí abọrẹ̀ àbí aláwo wọn ò gbọ́dọ̀. wọ́n lè wá wò wọ́n lè wá kí wọn nítorí agẹmọ kọ̀ọ̀kan láti ìlú ẹ̀ ìlú máa ń tẹ̀lé wọn, ọmọdé ọkùnrin wọn pọ̀. agẹmọ kọ̀ọ̀kan lè kó over 50 ọmọ wa, àwọn aráàlú wọn tẹ̀lé wa, àwọn àbáṣọ tọ́ wọn máa sè, tọ́ wọn máa jẹ, tọ́ wọn máa mú bẹ́ẹ̀ fún oyè ọjọ́ tó bá máa ṣe ní ìmọ̀sán yẹn. ìjọ mẹ́ta tó bá máa ṣe yẹn, wọ́n á jó ṣàìtò, wọ́n á jó ìgbàlagbọ̀n, wọ́n máa jó nǹkankan according to seniority, wọ́n máa jó wọ́n ṣe é ṣe ní tí wọ́n bá parí tí mọ̀ sàn lọ́jọ́ kẹta wọ́n padà wá sí Ìjẹ̀bú Òde, wọ́n á wá jó Ìjẹ̀bú Òde, wọ́n á ṣàdúrà f'Àwùjalẹ̀ ní ibi tá à ń pè ní Ọjọ́fà. ọjọ́ mélòó ni wọ́n á fi ṣe ti Ìjẹ̀bú Òde? ọlọ́jọ́ mẹ́ta wà, ọlọ́jọ́ mẹ́sàn-án wà. Agẹmọ tí wọ́n bá ti jó ní ìmọ̀sán, wọ́n wá Ìjẹ̀bú Òde, wọ́n á jó, wọ́n máa padà lọ. èmi ìkẹ̀lé wọ́n á wá, wọ́n á jó, wọ́n á tún dúró for some time, wọ́n tún jó ní Ìjẹ̀bú Òde. wọ́n túmọ̀ sí pé bí ọdún bá ṣe rí ní iye ọjọ́ tí. Òbí ọdún wà, akọ ọdún wà. akọ ọdún ní ìjọ mẹ́sàn-án, òbí ẹ̀ ní ìjọ méje. báwo ni wọ́n á ṣe wá mọ òbí yàtọ̀ sí akọ? àwọn ní ọ̀nà tó fi ń mọ̀. ìmọ̀ yẹn wà láàárín àwọn alágẹmọ. ó ní bọ́n ṣe ń ka ọjọ́, agẹmọ. tí wọ́n á fi mọ̀ pé ọdún eléyìí tá a wà yìí o. òbí ni akọ ni. àti ètò tí wọ́n wá ṣe ní ìmọ̀sán àti eléyìí tí wọ́n á ṣe ní ààfin, obìnrin ò gbọdọ̀ rí kankan bẹ́ẹ̀. sórí ìjọ tó bá ń bọ̀ yẹn, wọn ò gbọ́dọ̀ pàdé obìnrin títọ́ máa fi wọ̀ sí ọ̀dọ̀ wọn ní ìmọ̀sán. ìjọ kejì tó bá débẹ̀, wọ́n á jó. obìnrin ní àǹfààní láti wá wò wọ́n, òyìnbó ni o, Nàìjíríà ni o, Áfíríkà ni o, wọ́n lè wá kán wá wò wọ́n, kán ya fọ́tò wọn lásìkò tó bá ń jó yẹn. tó bá ń jó yẹn. èrò dẹ̀ máa ń pọ̀ ńjọ́ yẹn gan. wọ́n máa jó láti àárọ̀ títí di alẹ́ ni, because of their number. tó bá di ijọ́ kejì, wọ́n á gbéra kúrò ńbẹ̀, wọ́n á wá sí agbo wọn ní Ìjẹ̀bú Òde. wọ́n ní agbo náà tí wọ́n ti máa ń jó ní Ìjẹ̀bú Òde. agbo ti Ìjẹ̀bú Òde yẹn ni tó jẹ́ ilé Agẹmọ. agbo ti Ìjẹ̀bú Òde ni wọ́n ti wá ṣe ọjọ́ 6 fún òbí. àní ọdọọdún là ní akọ ọdún, òbí ọdún,
tó bá jẹ́ obi ọdún ni ìjọ méje, tó bá jẹ́ akọ ìjọ mẹ́sàn-án ni wọ́n máa fi ṣe. Bí mẹ́sàn-án yẹn ṣe rí ni pé wọ́n máa wá láti ìlú wọn, wọ́n máa ṣe ìjọ tó bá dé yẹn wọ́n á ṣètùtù wọn, ìjọ kejì wọ́n á jó, ìjọ kẹta wọ́n á gbéra wọ́n wá sí àgbàlá ńlá, àgbàlá ń Jẹ̀bú Òde. Wọ́n bá parí ìjọ tó dé yẹn, Tàmì ló máa kọ́ jó, pẹ̀tùkó tó jó akọ wá kí ọba Àwùjalẹ̀ ní ibi tá à ń pè ní Ọjọ́fà. Tó bá kí tán, tó bá padà lọ ní ijó máa bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ wọn lọ́hùn, á tún jó ń bẹ̀ náà títí di alẹ́. Wọ́n á ka tí mọ̀sán mọ́ èyí tí wọ́n bá ń ṣe. Lọ́dún ni ìjọ méje lọ́dún, ìjọ mẹ́sàn-án lọ́dún ni là ń mú àpò àti òde. Tí mo ṣe tún mọ̀ ń tẹnumọ́ ìbéèrè yẹn láti là á pé ṣé pẹ̀lú tí mọ̀sán ní méje àbí ọ̀tọ̀ ni wọ́n á ṣe tí mọ̀sán, ọ̀tọ̀ ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá ṣe méje ní Jẹ̀bú Òde. Ọdún Agẹmọ kọ̀ọ̀kan ìjọ méje tàbí ìjọ mẹ́sàn-án. Ẹ ṣeun. Àwọn tí wọ́n ti láǹfààní láti darapọ̀ mọ́ wa ó lẹ́nìkejì mi fi ránṣẹ́, àwọn méjì ni wọ́n ti fi ìbéèrè ránṣẹ́ kémi tó máa béèrè ìbéèrè tèmi lọ. Wọ́n ní kí ni ìdí tí wọ́n fi máa ń kí Ìjẹ̀bú ní ọmọ alágẹmọ mẹ́rìndínlógún nígbà tí agẹmọ sì ju mẹ́rìndínlógún lọ. Ẹ̀yẹn onílù ló sọ tiẹ̀, ó dàbí pé Sọ̀ní Adé ló fi kọrin tí gbogbo èèyàn dẹ̀ gbà. Alágẹmọ mẹ́rìndínlógún ọ̀rọ̀pọ̀ ìgbà tó ṣe rẹ́kọ̀dì kan ìyẹn ṣe jáde, kì í ṣe agẹmọ ju mẹ́rìndínlógún, wọ́n pọ̀ gan ni. Nísìnyí agẹmọ mẹ́rìndínlógún sì ń jó tó kọjá mẹ́rìndínlógún pàpà, bẹ́ẹ̀ Ṣàgámù ò sílẹ̀ mọ́, Ìkòròdú ò mọ́ agẹmọ wá mọ́, and so on. Ilé táwọn yẹn ò ṣe mú agẹmọ wá mọ́. Because wọ́n ti lọ sí Lagos State. Nígbà tó ti pín ìpínlẹ̀ Èkó. Bẹ́ẹ̀ni. Pẹ̀lú pé àwọn yẹn dẹ̀ tún ti bọ́ sí ìpínlẹ̀ Èkó, èyí tó tún kù nílẹ̀ tó ju mẹ́rìndínlógún lọ. Ó ju mẹ́rìndínlógún, wọ́n pọ̀. Ìbéèrè tí ẹnìkejì náà tún béèrè, wọ́n ní kí ni ìtàn tó rọ̀ mọ́ agẹmọ, pé ta gangan ló bẹ̀rẹ̀ rẹ̀. Òun náà ni sọ yìí sẹ́ẹ̀. Wọ́n ti mẹ́nu bà ìyẹn, bóyá ni wò tètè darapọ̀ mọ́ wa. Pé ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ ní àwọn àsìkò pípẹ́ nígbà tí ò tíì sí àkọsílẹ̀ tó jẹ́ pé ìtàn àtẹnudẹ́nu rẹ̀ ò là bá, ò ní wọ́n ti mẹ́nu bà pé lásìkò ìgbà náà tí Àwùjalẹ̀ kan ní ṣàìsàn. Òun ni wọ́n ṣe wá babaláwo tó wá ṣiṣẹ́ òun. Òun ló wá sọ pé lọ́dọọdún wọ́n máa ṣe ìwúre láti lè dènà irú àìsàn. Látìgbà tí wọ́n dẹ̀ ti ń ṣe ọdún Agẹmọ tí ó ti di wípé wọ́n ń ṣọdún Agẹmọ ni ò ti sí irú àìsàn bẹ́ẹ̀ mọ́. Kò sí irú àìsàn bẹ́ẹ̀ mọ́. Ara ọba yẹn pàápàá ó yá. Ara ọba yẹn yá, ọba mi ò sì ṣe irú àìsàn bẹ́ẹ̀ mọ́. Yàtọ̀ sí pé wọ́n fi wá ń ṣe ìwúre fún ọba, ṣé ó tún ní iṣẹ́ pàtàkì míì tí àwọn alágẹmọ ń ṣe láàrin? Yes, wọ́n ń bọ Òṣì Ìjẹ̀bú. Òṣì Ìjẹ̀bú wà káàkiri. Àwọn ẹ̀mí ìtàn bá ń bọ̀ láti ìlú wọn, wọ́n máa kọsẹ̀ ní ìletò kọ̀ọ̀kan tó máa rúbọ. Fún ààbò ìlú, fún àlàáfíà láàrin ìlú. Àlàáfíà ìlú, ìdàgbàsókè ìlú, àlàáfíà ara líle fún ọba Àwùjalẹ̀. Ìdí tí mo ṣe béèrè ìbéèrè ni láti ṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn wa pé ṣé ìyọ̀ àlàáfíà kábíyèsí nìkan ni òrìṣà alágẹmọ wà fún ni, àbí ti kábíyèsí àti gbogbo ìlú lápapọ̀? Ti kábíyèsí àti gbogbo ìlú lápapọ̀, kí ìlú lè máa lọ sókè, ó máa dàgbà sókè. Tí gẹ́gẹ́ nígbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ mẹ́nubà wípé tí wọ́n bá ń jó, wọ́n máa ń jó bí wọ́n ṣe dàgbà sí ní gíga sí gíga ń tẹ̀lé. Èwo alágẹmọ èwo ni a lè tọ́ka sí gẹ́gẹ́ bí àgbà alágẹmọ? Tàmì olórí alágẹmọ. Tàmì.
lẹ́yìn tàmí ńkọ́. Tàmí gbogbo alágẹmọ tó kù wọ́n tò sẹ́yìn ẹni, wọ́n tò sẹ́yìn ẹ̀ yàtọ̀ sáwọn alágẹmọ tó ń jó yẹn là ní àwọn abọ rẹ̀. Abọ rẹ̀ fún agẹmọ kọ̀ọ̀kan. No fún agẹmọ kọ̀ọ̀kan, àpapọ̀ agẹmọ wọ́n ní group of abọrẹ̀ too bíi mẹ́rin tí Àgbàdágbòdo jẹ́ kan nínú wọn. Nínú àwọn àgbà òye ẹ̀kan tó ń pè ní Ẹdùẹ abọrẹ̀ náà ni Ògì Àwùjalẹ̀ Ògì abọrẹ̀ Àwùjalẹ̀ náà ni babaláwo Àwùjalẹ̀. So Àgbàdágbòdo abọrẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ kawúkọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ni Àgbàdágbòdo. Àgbàdágbòdo. Bẹ́ẹ̀ni. Ògì. Láti Òǹdó ó dàgbà tó ní níbí orúkọ. Torí tí a bá ń ta àwọn àgbà ní ta bá ń ta títọ́ là á tọ̀, torí téèyàn bá ta tí ò bá tọ̀ ó lè ṣe bẹ́ẹ̀ kò dẹ̀ràn onídìí. La ṣe wò wípé bí àwọn bàbá wa bá ṣe ń ṣàlàyé ẹ̀ fún wa ká máa mú un kí ó fi lè yé wa dáadáa. Àwọn abọrẹ̀ yẹn ni Ewújàgbórí. Ewújàgbórí. Láti Mọ̀sán. Adùẹ látàgọ́ Òwòye. Adùẹ látàgọ́ Òwòye. Àgọ́ Ìwòye. Ògì aláwọ̀ ọba láti Dógì Ìjẹ̀bú Òde. Ìjẹ̀bú Òde. Ìkẹrin Àgbàdágbòdo Ìjàsí quarters Ìjẹ̀bú Òde. Ìjàsí quarters. Eléyìí tí Ọlọ́run fún èyí láǹfààní láti wà ní ipò náà lónìí ẹ sì pẹ́ bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. Àwọn èèyàn wa wọ́n tún ti béèrè ìbéèrè kan láti àwọn tí wọ́n ti láǹfààní láti darapọ̀ mọ́ wa. Wọ́n ní alágẹmọ kan máa ń wá láti ìpínlẹ̀ Èkó pé tó sì ń wá báyìí. Wọ́n ní kí ni orúkọ rẹ̀ àti wípé níbo ni ìlú tó ti máa ń wá. Wọ́n pọ̀ tó máa ń wá, wọ́n kàn dẹ̀ ń wá bíi visitors ni. Bí àlejò. Ni wọn ò lẹ́rù mọ́. Àwọn tí wọ́n sì wà ní ilẹ̀ Ìjẹ̀bú wọ́n wá láti Ṣàgámù, wọ́n wá láti Kòròdú. Orúkọ wọn mi lè sọ, wọ́n wá láti Kòròdú, wọ́n wá láti Ṣàgámù. Títí di ìsinyìí gbogbo àwọn tó ti wà nípínlẹ̀ Èkó. Àmọ́ àwọn tí wọ́n ti wá bọ́ sí ìpínlẹ̀ Èkó yìí, báwo ni àwọn ṣe wá ráyè ṣiṣẹ́ mọ̀ wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ a sọ wípé fún àlàáfíà ìlú. Àkójọ ìlú Ìjẹ̀bú ni wọ́n. Ṣùgbọ́n ní ìsìn táwọn ti wá bọ́ sí ìpínlẹ̀ Èkó, àwọn ò ní lè máa. Wọn ò darapọ̀ mọ́ wa mọ́. Simple. Wọn ò darapọ̀ mọ́. Ṣé wọ́n sì ń gbé Agẹmọ nìkan tí mò ń. Wọ́n lè máa kọsẹ̀ ń lu wọn lọ́hùn o, wọ́n máa ṣe ètò ń lu wọn lọ́hùn o, bẹ́ẹ̀ wọn ò ń wá sí Ìjẹ̀bú Òde mọ́. Gbogbo alágẹmọ ló láti wá sí Ìjẹ̀bú Òde every year or once in a year à ń ṣe ọdún yẹn. Ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan tó bá wá lánàá wọn náà wá kàn wá bí àlejò. Wọ́n kàn wá bí àlejò àti pé nǹkan tó ti ń ṣe tẹ́lẹ̀ wọ́n kàn wá. Kò sí pé ẹrù àti àwọn iyì tó rọ̀ mọ́ tí wọ́n á fún àwọn tó wà ní ìlú. Kò sí mọ́, wọn lè jó. Tí àsìkò tí wọ́n wá ń jó tí àwọn èèyàn ń wòran, ṣé orí ọ̀fẹ́ wà fún bí àlejò àbí oníròyìn tó fẹ́ ká bí wọ́n ṣe ń jó yẹn wọ́n máa ń fi àyè ẹ̀ sílẹ̀. Àwọn oníròyìn máa ń wá. Ìnáṣàfà àdúrà tí mi ń gbà ní pé Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Ká kọ́ bíi stadium sí ibẹ̀ sí Ìmọ̀sán tó jẹ́ pé lọ́dọọdún àwọn èèyàn lè wá láti gbogbo orílẹ̀-èdè igun Nàìjíríà pa gbogbo ẹ̀kọ́ kan wá láti bẹ̀. Káwọn tó wá láti lóyìnbó ìyẹn ló ń pè ní tourist attraction. Tá a bá ṣe
ìlú tó ti ń ṣe á ní ìlọsíwájú. bẹ́ẹ̀ ni. Àwọn alágẹmọ fúnra wọn ara tù wọ́n, àpapọ̀ wọn wọ́n á ní nǹkan tó máa ṣe tó máa filẹ̀ fọmọ. You know? So we need help pé ká kọ́ ẹbẹ̀ yẹn tó jẹ́ pé tó bá ń jó yẹn àwọn èèyàn á lè jókòó comfortably kàn wò wọ́n, tó bá ya fọ́tò kó ya fọ́tò. And in actual fact WHO no, yes wọ́n lè gbà wá gẹ́gẹ́ bọ́n ṣe ti Ọ̀ṣun kọ́ ni Ọ̀ṣun Òṣogbo. You know. Ẹ ṣeun púpọ̀ torí nǹkan tó yẹ kí n máa bèrè ẹ mọ̀ pé oríṣiríṣi àwa tí a wà níta oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ la máa ń gbọ́ bí ẹni wípé kò sígbà kankan tóbìnrin gbọ́dọ̀ súnmọ́ bẹ́ẹ̀ wọn ló yẹ kí n tún máa tún bèrè dáadáa pé ṣé tí wọ́n bá ń jó ijó yẹn ó yẹ sóbìnrin lè wò wọ́n, sóbìnrin lè wò èyí tó ń bá jó mọ́sàn bí obìnrin lè wò, èyí tó ń bá jó ní Àgbàlá ń Jẹ̀bú Òde obìnrin lè wò. tí wọ́n bá rìn lọ lóbìnrin ò gbọ́dọ̀. Ó ti ìjọ tó ń wọ̀lú àti ìjọ tó ń lọ sí mọ́sàn bọ́n ṣe ń bọ̀ yẹn wọn ò gbọ́dọ̀ pàdé obìnrin ò gbọ́dọ̀ pàdé wọn. Tí wọ́n bá kúrò ní mọ́sàn tó tún ń bọ̀ náà wọn ò gbọ́dọ̀ pàdé obìnrin ò gbọ́dọ̀ pàdé wọn. ṣùgbọ́n tí wọ́n bá ti débi tí tó wọ́n bá lọ débi tó ń lọ tó ti múra ijó wọn obìnrin lè wò wọ́n dáadáa. ó túmọ̀ sí pé wọ́n máa ń ṣàdúrà fóbìnrin pa. mo fẹ́ béèrè náà pé ṣé àyè wà fún bí àwọn tí wọ́n ń fẹ́ nǹkan bíi báyìí mọ̀ pé ara nǹkan tí ó jẹ́ kí àwọn èèyàn tètè mọ̀ nípa Ọ̀ṣun Òṣogbo ni pé táwọn èèyàn bá lọ síbẹ̀ wọ́n máa ń ṣàdúrà ṣé àsìkò ṣé àyè yẹn náà wà nínú. bẹ́ẹ̀ ni sórí inú àwọn agẹmọ yẹn màá ṣàlàyé fún ẹ bíi tàmì tó bá ti ń bọ̀ láti odò Ògúnlú ṣe ló máa bọ̀ obìnrin lè rí ó dẹ̀ máa ń ṣàdúrà fóbìnrin. Àgádágodo tó bá kúrò ń jà sí ó máa ṣàdúrà títí dé Ìmọ̀sàn yẹn. Obìnrin ó ṣàdúrà fún ẹ. Ẹ ṣeun fún bí ẹ ṣe torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìbẹ̀rù máa wà nínú àwọn èèyàn pé wọ́n ní èèyàn gbọ́dọ̀ débẹ̀ o tó bá gbọ́ pé wọ́n ń jó gan kálukú àjòkó ẹ̀ sílé pé àìwò ni àkíní wọ́n máa ń wo àgẹ̀mọ tó bá ń jó. Ẹ ṣeun. Wọ́n lè ya píkṣọ̀ dáadáa. Eléyìí tí ẹ wá gbàdérò náà pé kó lè kí ìbẹ̀rù lè tẹ́jú. Ó tẹ́jú. Tí òfin nídìí pé táwọn èèyàn bá èrò lè wá láti Nàìjíríà àti outside Nàìjíríà. Ìyẹn ni. Olúwa ṣe yẹn náà ní rọrùn. Gbàdúrà kó lè bọ́ sí. Olúwa jẹ́ kó bọ́ sí. Á dẹ̀ bọ́ sí ní rọrùn náà. Àmín àṣẹ. Ẹ̀yin gẹ́gẹ́ bí bàbá wa gẹ́gẹ́ bí olóyè àgbà tí ẹ sì láǹfààní láti rí nǹkan tí àwùjọ wa ṣe dà báyìí lórí ọ̀rọ̀ ìṣàmúlò èdè Yorùbá àti nípa mímọ̀ nípa ìtàn abínibí wa gangan kí ni ìmọ̀ràn tí ẹ ní fún àwọn èèyàn wa láwùjọ. Ṣe rí aláti máa rántí ìṣẹ̀dálẹ̀ wa àwọn tó kọ̀wé láti máa kọ́ fún àǹfààní àwọn ọmọ táàtì ìbí àti táàtì ìbí nítorí kí ni ẹni tí ò bá mọ̀ ṣẹ̀dálẹ̀ kì í ṣọmọ ìlú láti mọ̀ ṣẹ̀dálẹ̀ ìlú ẹ̀ báwo ló ṣe ń ṣe mí ní kò believe in it but at least mọ̀ báwo ló ṣe rí bẹ́yẹn. tí òfin ní jẹ́ pé àlejò ará òkèèrè ni a wá máa sọ fún yàn pé báyìí náà ṣe ń ṣe nílùú ẹ̀ tí òfin ní jẹ́ pé ará òkèèrè ni a máa sọ fún yàn pé báyìí náà ṣe ń ṣe nílùú èèyàn ẹ rí i pé ọ̀rọ̀ tí mo sọ ní ìbẹ̀rẹ̀ òun náà ni bàbá wa náà tún mẹ́nu báyìí pé ó yẹ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá àtàtà ká mọ̀ nípa nǹkan wa ká fi àyè sílẹ̀ láti súnmọ́ àwọn àgbà tí wọ́n mọ̀ nípa ìtàn ká fi lè mọ̀ tí òfin ní jẹ́ wípé a jẹ́ òpè níbi tó yẹ ká ti máa hùwà bíi ọlọ́gbọ́n àwa pẹ̀lú yín bàbá wa. kò ní ká máa wá àwọn àgbààgbà kiri láti béèrè ìtàn ìlú wa tàbí ilẹ̀ wa àwọn ọmọ wa láti máa kọ́ jáde bí ìtàn yẹn ṣe ń lọ wọn láti máa kọ́ tí ìwé bá wà kò ní pé èèyàn wá gbà kan lọ wàá gbéwèé ẹ̀ wàá kà ìkan náà kọ síbi
tó wà níwèé bó ṣe tó ìtàn Ìjẹ̀bú ìlọ ìtàn Ìjẹ̀bú ni kò sí nǹkan tó fẹ́ wá mẹ́ ẹlòmíì lè kọ́ tiẹ̀ kó yàtọ̀ sí tiẹ̀ ìyẹn gan-an ni àwa máa fi kọ́gbọ́n èwo ni olóòótọ́ for instance àwọn kan ló sọ pé Agẹmọ bá Olú Ìwà wá ọba àkọ́kọ́ Ìjẹ̀bú kò lè jẹ́ bẹ́ẹ̀ nítorí ìgbà yẹn ìlú le bẹ́ẹ̀ eléyìí ọ̀rọ̀ Agẹmọ nǹkan tó fà á ni pé nǹkan kan ṣe ọba kan wọ́n dẹ̀ wo ọba yẹn sàn ibi tí wọ́n ti wò sàn náà ń pè ní Ìmọ̀sàn ìrọ́ṣìpọ̀ ń bẹ̀ ìyẹn náà ń pè ní Ìmọ̀sàn àwọn yẹn lórí ìlétí mọ́ ẹni tó wò sàn yẹn lórí ìlétí mọ́ níta ń pè ní tàmí lẹ́nu so ẹlòmíì aṣọ míì wọ́n lè ní wọ́n gbé wá láti Agẹmọ yẹn wọ́n ṣe ló wá láti Wàdà ní ìgbọ́pàdé wọ́n wá láti Wàdà wọ́n ti mọ̀ ṣáá ni pé ìgbà kan ọba kan sick ó dẹ̀ nídìí a good herbalist babaláwo gidi tó gbọ́ fáyán tó wọ́n dẹ̀ gẹ́ẹ̀tì kan wọ́n dẹ̀ ṣe àjò wọn ó dẹ̀ bọ́ sí ó ní àlàáfíà ọba yẹn lálàáfíà ìgbà yẹn ni wọ́n ti sọ pé ọdọọdún kan fún àjọṣe gbogbo wa ká máa pàdé ńbẹ̀ ìṣe Ìjẹ̀bú Òde nìkan ló ti wá all around Ìjẹ̀bú l'Agẹmọ ti wà. ẹ ṣeun àdúpẹ́ àgbà ò ní tán lórílẹ̀ mo rò pé ẹ̀yin náà ti láǹfààní láti di ohun kan tàbí èkejì mú nínú àwọn àlàyé tí bàbá wa ṣe fún wa nípa àwọn tí ó yẹ kí á mọ̀ nípa òrìṣà Agẹmọ ní ilẹ̀ Ìjẹ̀bú àti gbọ́ báyìí pé àsìkò ìgbà tí ó bá ń bọ̀ tó bá ń lọ sí Ìmọ̀sàn tàbí tó ń lọ sí ààfin ní èèyàn ò gbọ́dọ̀ rí tí lásìkò tí wọ́n bá ti wà ní ojú agbo tí wọ́n bá ń jó àtọkùnrin àtobìnrin ló láǹfààní àtọmọdé àtàgbà àtonílé àtàlejò ni wọ́n láǹfààní láti wò ó ibi tí a ti wá máa ṣẹnu ní déédéé síbí lórí ètò fún tòní náà rèé ẹ jẹ́ kí bàbá wa ó dágbére fún àwọn èèyàn wa. ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ ṣe pọ̀ ẹ ń ṣe la máa gbọ́n sí ó yẹ ká mọ àṣà ìlú wa àṣà àbánibá ó yẹ ká mọ̀ nítorí àlẹ̀pọ̀ ọmọ jókòó ọmọ á béèrè question lọ́wọ́ ó yẹ ká lè dáhùn àgbà ò ní tán lórílẹ̀‐èdè wa àwọn ọmọ wa tó ń bọ̀ wọ́n á dàgbà ìrẹ́pọ̀ á sì wà láàárín àwọn èèyàn wa nítorí nǹkan tá Agẹmọ dúró fún gan nìyẹn for unity of the Ìjẹ̀bús nǹkan tí Agẹmọ wà fún nìyẹn tẹ́ bá lọ sí Ìjẹ̀bú Òde rí ní Àwùjalẹ̀ street roundabout iwájú local government yẹn rí statue Agẹmọ ń bẹ. What it symbolizes is that unity ìṣọ̀kan tó wà fún mi tí àpapọ̀ ọwọ́ ó ṣòro kan. bẹ́ẹ̀ni gàgà ọwọ́ lèèyàn máa ń ṣe tó bá ṣe wù ú. bó ṣe wù ẹ́ so Olúwa ń kọ́ kò ní jẹ́ ká máa bára wa jà ó ṣe àṣepọ̀ la máa jọ máa ṣe gbogbo àwọn ọmọ wa dàgbà wọn á lówó lọ́wọ́ wọn á lọ́gbọ́n lórí. Coronavirus náà ló wà ń ta ẹ̀ coronavirus tí ẹ̀yin bá ń lọ wájú kò ní bá yín o tó bá bọ̀ lẹ́yìn náà kò ní bá yín o Olúwa Olódùmarè wà pẹ̀lú gbogbo wa. ẹgbẹ́ wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. èmi ni High Chief Colonel Túndé Àwòtẹ̀ olówó Àgbàdàgbòdo Ìjẹ̀bú. ẹ ṣeun àdúpẹ́ púpọ̀ ẹ kú ìtẹ́wọ́gbà wa ẹ kú àlejò wa a ó máa rí yín bá ọ̀rọ̀ náà lẹ́yìn náà ti gbọ́ lẹ́nu bàbá wa yìí pé gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá pàtàkì ẹ jẹ́ ká lóye ká nímọ̀ nípa èdè wa ẹ má sì gbàgbé wípé pàtàkì ní ìṣọ̀kan torí ohun tí Agẹmọ gan wà fún ní ilẹ̀ Ìjẹ̀bú ní ìṣọ̀kan tí a bá sì wo àwùjọ wa ní ìsìn ẹ rí wípé àìkọ́wọ́rí ejò tí wọ́n ní í ṣekú pa wọ́n
ó wà lára ìṣòro tá a ní lásìkò yìí. Nítorí náà ká má kàn máa gbọ́ ìtàn lásán, ká má kàn máa wo ètò lásán, ká máa di òye inú ètò mú, ká gba ìṣọ̀kan láàyè. Torí bí ọ̀wọ̀ bá jẹ́ òṣùṣù nìkan ló tó wúgbà náà ló tó wúlò tá a lè fi gbálẹ̀ tílẹ̀ ó mọ̀. Tọ́wọ̀ bá jẹ́ gaga ẹni tí ó fi retí ẹni tí ó fi ta yín, ìṣekúṣe là á ṣe gaga ọ̀wọ̀. Ó dìgbà tó bá tó jẹ́ òṣùṣù kó tó nítumọ̀, kó tó ní ọ̀wọ̀ lára. Nítorí náà jẹ́ káwa náà ò gbìyànjú ká wà ní ìṣọ̀kan kí ọ̀tá òde kó má bàa ráàyè gbabi ọ̀tá inú ilé wọlé. Àtọ̀tá alẹ́ àtọ̀tá òde ìkankan ò ní borí wa láṣẹ Elédùmarè. Pẹ̀lú eléyìí la fi máa dágbére fún wa lórí àkọ́tún ètò wa, ètò yín ìṣẹ̀dálẹ̀ fún ti òní. Èmi á mọ̀ sọ pé mi ò ní lọ ilé ẹja tó lọ tí òde sálẹ̀ omi. Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlọ kọ̀ọ̀kan tó lọ tí òde sálẹ̀ odò. Èmi ni màá lọ gbogbo ẹ̀yin èèyàn rí ẹ̀yin èèyàn yìí tẹ́ ń wò wá báyìí náà ni màá tún ṣe alábàápàdé tó bá tún di ní ọjọ́ mi ọjọ́ rẹ tí a tún pàdé ní ibòmíì. Ire báyìí lójú owó ríre láwọn máa rí o. Ire kàbìtì.